orí ẹ̀rọ ayélujára ti tú gbanájẹ báyìí ò tọ̀ òkò ti já nídìí o afẹ́fẹ́ ti fẹ́ àmọ̀ ti rí fúru adìẹ o báyìí bó ti ń lọ láàrin Fúnkẹ́ Akíndélé àti Kamoste tí ó mọ̀ ti bẹ́ síta lọ́wọ́lọ́wọ́ báyìí o Tóyìn Abraham ìyẹn over ṣàbí àǹtí tiwa aṣẹ́yìn náà ti gbọ́ ohun ìyanu eléyìí tó ṣẹlẹ̀ sí i lọ́ọ́lọ́ọ́ báyìí bí a ṣe ń sọ̀rọ̀ yìí tó bá mi Wàsíù Àyìndé ìyẹn K1 The Ultimate àwọn èèyàn mọ̀ ti bọ́ sórí ẹ̀rọ ayélujára o tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní wọ́ bá mi K1 The Ultimate o látàrí ohun tó ṣẹlẹ̀ lóde àríyá kan tí wọ́n pè sí i. Bùnmi Awẹ́lẹ́wà ti bọ́ síta sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára tó ìṣùṣù wìrìwìrì ọ̀rọ̀ o jáde látàrí ohun tí ọmọọṣẹ́ rẹ̀ kan tí ó sọ tí ó bọ́ síta wá sọ lórí ẹ̀rọ ayélujára ó sì ti sọ̀rọ̀ sókè báyìí ò tọ́ ṣẹ́yìn náà ti gbọ́ ohun tí àwọn òṣèré tí wọ́n sọ nípa bàbá mi Kọ́láwọlé Oyèwọ̀ tó ṣẹ̀ṣẹ̀ jáde láyé láìpẹ́ yìí o tó sì jẹ́ ọ̀kan lára àwọn àgbà òṣèré ọ̀ṣẹ́yìn náà ti gbọ́ ohun tí ọkọ Tóyọ̀sí Adéṣẹ̀yà tó sì ṣe fún un lọ́jọ́ tí ọmọbìnrin yìí ṣe ọjọ́ ìbí o eléyìí ó ga yeye kódà ó yani lẹ́nu lọ́pọ̀lọpọ̀ tó Mustapha Ṣọlágbadé ti bọ́ síta tí ó sì tú wìrìwìrì ọ̀rọ̀ nípa ọmọbìnrin kan tí ó bímọ fún o sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nípa ọmọbìnrin náà tó àwọn èèyàn mà ti ń wá Oríyọmí Hamzat olórí ẹ̀rọ ayélujára ẹ̀ wá wò ó ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ òun náà ni wọ́n sọ lórí Oríyọmí Hamzat lélẹ́yìí tó jẹ́ pé yín mọ̀ gbé sí yín létí sí tìmọ̀ tún fún yín wẹ́lẹ́wẹ́lẹ́. ọmọ tún ti ṣẹlẹ̀ o Ayọ̀ Abara kéńké láàfin bá mi kábíyèsí o Oníbà Ẹkùn ó tún ti ṣẹlẹ̀ níbẹ̀ báyìí o tó ẹ̀ wá gbọ́ kí ni ayọ̀ náà ẹ rọra bá mi fìdílé nǹkan kí n mọ̀ tún fún yín wẹ́lẹ́wẹ́lẹ́ kí n sì mọ̀ gbé yín débẹ̀ mọ̀ gbé sí yín létí bó ti ń lọ nígboro ayé àti bó ti ń gbóná fẹlifẹli. Ayọ̀ Abara kéńké òun náà lárí o láàfin bá mi kábíyèsí Oníbà Ẹkùn ṣe la rí i pé tẹ́ ò bá gbàgbé wípé wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ ọmọbìnrin kan tó jẹ́ olórí kékeré láàfin wọn náà ni tó olórí kékeré yìí òun náà ló wá bí ọmọ làǹtìlanti o lélẹ́yìí tó jẹ́ pé wọ́n tiẹ̀ tún lè kàn sí láàfin kábíyèsí Oníbà Ẹkùn èyí náà la rí tí gbogbo àwọn olórí tó kù náà bọ́ síta tí wọ́n bẹ̀rẹ̀ sí ní mújó tí gbogbo wọn sì bẹ̀rẹ̀ sí ní kún fún ayọ̀ gbogbo wọn sì bẹ̀rẹ̀ sí ní dùn fún Ayọ̀ Abara kínkín tó wọlé tọ̀ wọ́n wá ní ààfin tó wọ́n jẹ́ kó yé wa wípé wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ ọmọbìnrin kékeré yìí náà ni tó sì jẹ́ pé látàrí kan lára àwọn olórí tó ti kúrò láàfin òun náà ni bá mi bá ṣe rò wípé tó kí wọ́n mọ̀ kúkú dín kan òun náà ló ṣe fẹ́ ọmọbìnrin kékeré yìí tí ó sì ṣe ìyàwó kékeré òun náà ni Ọlọ́run fi ọmọ làǹtìlanti tó fi tà wọ́n lọ́rẹ tí ó sì jẹ́ pé gbogbo àwọn èèyàn pátápátá láàfin òun náà ni wọ́n ń jó tí wọ́n sì ń yọ̀ bó ti wá jẹ́ pé gbogbo wọn ń jó tí wọ́n ń yọ̀ yìí ò níṣe ni wọ́n ń gbé ọtí wọlé ní wẹ̀lẹ̀mọ̀ bẹ́ẹ̀ náà ni gbogbo wọn ń yọ̀tọ̀ mí láàfin kábíyèsí wa Oníbà Ẹkùn tọ̀ eléyìí náà ni ohun tó ń ṣẹlẹ̀ náà la ní ká mú wá sẹ́sì gbọ́ ẹ̀yin olólùfẹ́ wa tọ̀ ẹ̀yin náà ti gbọ́ ohun tí wọ́n ń gbé pò yẹnu káàkiri nípa Oríyọmí Hamzat ìyẹn ọmọkùnrin kan eléyìí tó ní iléeṣẹ́ rédíò ní ìlú Ìbàdàn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ la gbọ́ táwọn ènìyàn ń gbé pò yẹnu nípa ọmọkùnrin tá à ń sọ yìí o bá jẹ́ pé ẹ ò tí ì mọ̀ tẹ́lẹ̀ tàbí ẹ ti mọ̀ ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ ọmọkùnrin tá à ń sọ yìí níṣe ni òun náà díje pé òun fẹ́ ṣe gómìnà fún ìpínlẹ̀ Ọ̀yọ́ wàá mọ̀ wípé béèyàn bá ti ń lọ ní mẹ̀lọmẹ̀lọ tẹ́lẹ̀ tó bá ti lè kán lu agbami òṣèlú níṣe ni ó ti wá ọ̀tá fún ara rẹ̀ o àgàgà àwọn tó bá jẹ́ alátakò rẹ̀ níṣe ni wọ́n á máa wá ìṣubú rẹ̀ èyí náà ni ohun tó fà á tí gbogbo àwọn ènìyàn ń sọ nípa Oríyọmí Hamzat lórí ẹ̀rọ ayélujára tó sì jẹ́ pé gbogbo tó bá ti sọ̀rọ̀ kékeré òun náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ta ní kókó tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní lọ́rọ̀ náà papọ̀ mọ́ ara wọn wọ́n sì máa fi gbé ọ̀rọ̀ míì sórí ẹ̀rọ ayélujára èyí ló já sí wípé ìròyìn òfegè pátápátá ni eléyìí tí àwọn ènìyàn sọ nípa ọmọkùnrin yìí o níṣe ni wọ́n tiẹ̀ tún gbé wípé síbi ìpàdé kan ìyẹn níbi àjọṣepọ̀ kan tó jẹ́ wípé níṣe ni Wúnmi wà níbẹ̀ tó tiẹ̀ tún jẹ́ pé kódà wọ́n ní ó jókòó tipẹ́tipẹ́ wọ́n ní kódà
tipẹ́tipẹ́ báyìí gan-an ló jókòó tì léléyìí tí Oríyọmí Hamzat tó bọ́ síta fúnra rẹ̀ tó sì sọ wípé òun ò lọ síbi ìpéjọpọ̀ kankan, a sọ wípé òun ò jókòó ti ẹnì kankan tí wọ́n sọ yìí. Gbogbo eléyìí náà ni wọ́n lò láti bà á lórúkọ jẹ́, sí ẹ̀sìn mọ̀ wípé lágbo òṣèlú ohun gbogbo tó bá ti lè mú alátakò èèyàn wálẹ̀ òun náà ni àwọn ènìyàn máa ń ṣe níbẹ̀. Èyí náà ni a ní ká gbé sétí ẹ̀yin olólùfẹ́ wa nílé. Pétọ̀ wọ́n ti ń wọ́ bá mi Oríyọmí Hamzat lórí ẹ̀rọ ayélujára tí wọ́n sì ti ń fi imú rẹ̀ fọn fèrè báyìí. Tóyọ̀sí Adésànyà bó ti ṣe ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀, kódà ọkọ rẹ̀ yìí níṣe ló dábìrà. Gẹ́gẹ́ bí wá ṣe mọ̀ wípé olórin kúkú lọkọ rẹ̀, ṣe ni ọkọ rẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní kọrin fún un, látòrí bẹ́ẹ̀dì náà ló ti ń kọrin fún un. Ẹ wá wò ó, wà emotional lọ́pọ̀lọpọ̀ nítorí pé bẹ́yìn gan bá gbọ́ orin náà, àtẹ bá wà níbẹ̀ gan ẹ ó tiẹ̀ mọ̀ wípé ìfẹ́ ń lọ níbẹ̀. Kò tún tán síbẹ̀ ò, níṣe ni ọkọ Tóyọ̀sí tí à ń sọ yìí, níṣe ni ó ra ọkọ̀ bọ̀gẹ̀nẹ̀ tó jẹ́ pé ọkọ̀ náà gan àwòṣífìlà ni, bó tiẹ̀ jẹ́ wípé owó ìyàwó rẹ̀ náà wà níbẹ̀, ṣùgbọ́n wọ́n ní ẹni tó bá nà yá ìyàwó wọn ló ṣe díẹ̀ nílé àná náà ni, òun náà ni àwọn Yorùbá máa ń sọ. Ọkọ̀ tí à ń sọ yìí gan owó ọkọ rẹ̀ náà ló pọ̀ jù níbẹ̀. Eléyìí náà la rí gbọ́, òun náà la ní ká mú wá sétí gbọ́ ẹ̀yin olólùfẹ́ wa nílé. Ẹ ra bá wa lọ sí abala àríwísí, kẹ́yìn náà bá wa tẹ congratulations síbẹ̀, nítorí oore oníbejì òun náà ni ó wọlé tọ̀ Tóyọ̀sí Adésànyà, òun náà ni ó wọlé tọ̀ wá, ó ń ṣọjọ́ ìbí, bẹ́ẹ̀ náà lọkọ rẹ̀ náà ni ó ra ọkọ̀ tuntun fún un. Mustapha Ṣọlágbadé tó jẹ́ ọ̀kan lára àwọn gbajúgbajà òṣèré wa, òun náà la rí tó bẹ̀rẹ̀ sí ní kí ìyá ọmọ rẹ̀ yóò ní mẹ́sàn-án mẹ́wàá, gẹ́gẹ́ bí ó ti tọ́ ọmọ náà ní ìlànà Ọlọ́run, ìyẹn ní ti Allah, nítorí pé ọmọ náà ń ṣe ọjọ́ ìbí tó ìtún ṣe àṣeyege pé Kùránì ìyẹn ní ilé kéwú tí ó lọ. Èyí náà la rí gbọ́, bẹ́ẹ̀ náà ló kọ oríṣiríṣi ọ̀rọ̀ tó sọ pé òun fi ọmọ náà, ó ní òun fi ń yan gangan, ó ní òun sì tún dúpẹ́ lọ́wọ́ ìyá rẹ̀ wípé òun ò fojú pa ìyá rẹ̀ rẹ́, kódà ní òun rí iṣẹ́ ribiribi àti iṣẹ́ takuntakun tó kó nínú ayé ọmọ náà. Bẹ́ẹ̀ náà ló sọ pé òun kan sára sí ìyẹn bébí mama rẹ̀ yìí. Eléyìí náà la rí gbọ́, tá ní ká mú wá sétí gbọ́ ẹ̀yin olólùfẹ́ wa nílé. Ṣẹ́yìn náà ti gbọ́ ohun tí àwọn òṣèré, àwọn èèyàn jàǹkànjàǹkàn sọ nípa bàbá wa Kọ́láwọlé Oyèwọ̀, eléyìí tó ṣẹ̀ṣẹ̀ jáde láyé láìpẹ́ yìí. Ohun tí wọ́n sọ nípa bàbá wa yìí, àwọn iṣẹ́ àti ipa ribiribi eléyìí tí wọ́n kó nínú agbo òṣèré, kódà tó jẹ́ wípé ipa tí wọ́n kó nínú agbo òṣèré gan kò ṣeé fẹnu sọ, tó sì jẹ́ wípé ipa tí wọ́n kó nínú ìdàgbàsókè agbo òṣèré gan kò tiẹ̀ ṣeé fẹnu sọ rárá. Àwọn èèyàn gan tiẹ̀ tún sọ ọ̀rọ̀ nípa ọ̀kan lára àwọn òṣèré, ìyẹn Kúnlé Àfọ́ọ̀dù, tó jẹ́ pé òun náà gbé fọ́nrán kan jáde nígbà tó lọ sí ọ̀dọ̀ bàbá wa tí à ń sọ̀rọ̀ yìí, nígbà tí ara bàbá kò dá, tí ó sì lọ gbé ẹ̀bùn oríṣiríṣi fún wọn, tó sì jẹ́ wípé mìíràn náà wọ́n lọ síbẹ̀ láti lọ kí bàbá nígbà tí wọ́n dùbúlẹ̀ àìsàn. Ṣùgbọ́n ní báyìí bàbá ti lọ sinmi láyà Olùgbàlà, tí wọ́n sì ti kúrò nínú làálàáyé eléyìí tí wà yìí. Eléyìí náà ni ohun tí a ní ká gbé sétí ẹ̀yin olólùfẹ́ wa nílé, náà ni ohun tí àwọn ènìyàn sì ń sọ nípa àgbà òṣèré wa, ìyẹn bàbá wa Kọ́lá Oyèwọ̀. Fúnmi Awẹ́lẹ́wà ó mà ti bọ́ síta sórí ẹ̀rọ ayára tó sì ti sọ̀rọ̀. Bí ò bá gbàgbé, bí mo ti sọ tẹ́lẹ̀ wípé ọmọbìnrin kan tó ń bá tajà ní ilé ìtajà rẹ̀, tó sì tutù pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ nípa Fúnmi Awẹ́lẹ́wà, eléyìí tó jẹ́ ọ̀kan lára àwọn àgbà òṣèré wa tá a mọ̀ dáadáa bí ẹni mọ owó. Jẹ́ pé ènìyàn tó tiẹ̀ mú lẹ́nu dáadáa ni Fúnmi Awẹ́lẹ́wà jẹ́. Ọmọbìnrin kan náà ni ó bọ́ síta, ọmọbìnrin tó ń bá ṣiṣẹ́, òun ló bọ́ síta tó bẹ̀rẹ̀ sí ní sọ tí kò dára nípa òṣèrébìnrin wa yìí tí à ń sọ yìí, ìyẹn Fúnmi Awẹ́lẹ́wà.
ní Fúnmi Awẹ́lẹ́wà òun náà bá bọ́ síta tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tí gbogbo àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní bi ọmọbìnrin yìí wípé tọ̀ kí ló dé tó wá sórí ẹ̀rọ ayélujára láti ba orúkọ Fúnmi Awẹ́lẹ́wà jẹ́, tó bẹ̀rẹ̀ sí ní sọ wípé níṣe ni òun máa ń bá wọ́ ara tóun máa ń bá wọ́ ẹsẹ̀ tóun sì máa ń bá ṣe iṣẹ́ ilé. Ní Fúnmi Awẹ́lẹ́wà bá sọ pé tọ̀ ọmọbìnrin tí à ń sọ yìí níṣe ni ó wà pọ̀n bọ́ síta sórí ẹ̀rọ ayélujára láti ba orúkọ òun jẹ́ ni. Tọ́ òun náà ni ọmọbìnrin yìí bá sọ̀rọ̀ ló bá ní irọ́ gbà pátápátá ó ní òun pa ò. Ó sì padà sọ gbangba wípé tọ̀ irọ́ ni òun pa mọ́ Fúnmi Awẹ́lẹ́wà. Tọ́ ẹ̀yin náà ti gbọ́ ohun tí ó ṣẹlẹ̀ sí Wàsíù Àyìndé. Báyìí la ṣe rí bàámi Wàsíù Àyìndé lóde àríyá o, nítorí òun gan náà wọ́n pè kó wá fi orin dá àwọn lára yá. Gẹ́gẹ́ gbogbo wa ṣe mọ̀ wípé tí a bá ń sọ̀rọ̀ nípa pé ká kọrin, eléyìí náà ni bàámi Wàsíù Àyìndé òun náà ni wọ́n mọ̀ ṣe jù. Ṣùgbọ́n bí wọ́n ti débi wọ́n ti fẹ́ kọrin bẹ́ẹ̀ náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kí gbogbo àwọn ènìyàn lọ́tùn lósì. Ṣé ẹ sì mọ̀ wípé tó bá ti jẹ́ gbajúmọ̀ níṣe ni àwọn oníkámẹ́rà àwọn fọ́nrán níṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí ní máa gbé wọn tí gbogbo wọn ó sì bẹ̀rẹ̀ sí ní máa wà yà wọ́n lọ́tùn lósì. Ibi fọ́nrán kan tó jáde náà ni ó mọ̀ gba ẹ̀rọ ayélujára kan o tí gbogbo àwọn ènìyàn sì bẹ̀rẹ̀ sí ní lọ ganu sí i níbi abala àríwísí ìyẹn comment section o tí gbogbo àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀rọ̀ lọ́tùn lósì. Àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní sọ pé kò yẹ kí K1 The Ultimate yẹn Wàsíù Àyìndé kò yẹ kí wọ́n tiẹ̀ ṣe nǹkan tí wọ́n ṣe yẹn rárá o, wípé tọ̀ àrífín ńlá gbà lélẹ́yìí o, àfojúdi ńlá náà kí wọ́n hùwà tí wọ́n hù yẹn nígbà tí a rí bàbá wa K1 The Ultimate tí àgbàlagbà kan fẹ́ bà wọ́n lọ́wọ́ tó rọra pẹ́ ọwọ́ náà sílẹ̀ tó sì di wípé ènìyàn bẹ̀rẹ̀ sí ní gba ọ̀rọ̀ náà bí ẹni gba ìgbà ọtí tí bàbá mi rọra pẹ́ ọwọ́ fún ẹni tí ó fẹ́ bà wọ́n lọ́wọ́ tí wọ́n sì dọ́gbọ́n fi ọ̀rọ̀ míì bò mọ́lẹ̀. Èyí náà ni àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní fa ọ̀rọ̀ yìí o, bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi nǹkan nípa Wàsíù Àyìndé o tí àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi ọ̀rọ̀. Wọ́n ṣe mọ̀ wípé gángan lọ̀rọ̀ ayé, ibi tó bá kọ sí ẹnìkan ibòmíì náà ni yóò kọ sí ẹlòmíràn. Kán tiẹ̀ tún sọ pé bóyá níṣe ni ó rí nǹkan níbi ọwọ́ tí kò fi fẹ́ ba bàbá náà lọ́wọ́. Táwọn èèyàn tiẹ̀ tún sọ oríṣiríṣi nǹkan, àwọn kan tiẹ̀ ní ìgbéraga ni ó ní ìgbéraga ni tiẹ̀ ní ìgbéraga pátápátá òun náà ló wù níwà. Ṣé wá jẹ́ pé gbogbo àwọn ènìyàn tiẹ̀ ń sọ ọ̀rọ̀ yìí tó àwọn méjèèjì gan wọn tiẹ̀ rí ọ̀rọ̀ náà rò rárá o. Bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé tí nǹkan bá ti ṣẹlẹ̀ sí gbajúmọ̀ níṣe ni àwọn ènìyàn ó mọ̀ ẹ̀ sí ní máa gbépò yẹnu rẹ̀ káàkiri táwọn èèyàn ó bẹ̀rẹ̀ sí ní máa sọ lọ́tùn lósì. Eléyìí náà ni ohun tí àwọn ènìyàn sọ nípa K1 The Ultimate o. Ẹ gbọ́ ẹ̀yin olólùfẹ́ wa nílé, ẹ̀yin náà ẹ wo fọ́nrán yìí, ṣé lóòótọ́ ni bàbá wa Wàsíù Àyìndé ṣé lóòótọ́ ni wọ́n na ọwọ́ sílẹ̀ ni bóyá wọn ra pẹ́ ọwọ́ wọn sílẹ̀ ni àbí wọn ò tiẹ̀ rí wípé àgbàlagbà yìí ó tiẹ̀ bọ̀ wọ́n lọ́wọ́ rárá, ó fẹ́ bọ̀ wọ́n lọ́wọ́. Ẹ̀yin náà bá wa fi sí abala àríwísí ìyẹn comment section. Tóyin Abraham ìyẹn Ofashabi àǹtí tiwa, ṣẹ́yìn náà ti gbọ́ ohun ìyanu tó ṣẹlẹ̀ sí níṣe ni a rí tí Tóyin Abraham ra ọkọ̀ tuntun, ọkọ̀ bọ̀gìnì kódà ọkọ̀ tí à ń sọ yìí gan ọkọ̀ téèyàn bá rí àwò sí fìlà ni tó sì rà á kún eléyìí tó ní nílé. Gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ wípé òṣèré wa yìí ó jẹ́ akíkanjú obìnrin àti obìnrin takuntakun tí kò kí ń fi iṣẹ́ rẹ̀ ṣeré rárá. Eléyìí náà ni ohun ìyanu tó ṣẹlẹ̀ sí Tóyin Abraham tí gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ bẹ̀rẹ̀ sí ní kí lọ́tùn lósì pé ẹ kú oríire ọkọ̀ yìí o tí gbogbo wọn sì bẹ̀rẹ̀ sí ní ṣe àdúrà fún. Eléyìí náà la ní ká gbé sétí ẹ̀yin olólùfẹ́ wa. Ṣé ẹ̀yin náà ti gbọ́ ohun tí ó ṣẹlẹ̀ sí Fúnkẹ́ Akíndélé àti Kamo State, ohun tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì? Ṣé mọ̀ wípé àwọn ènìyàn máa ń ṣàkíyèsí nǹkan dáadáa, táwọn ènìyàn sì máa ń mọ bó ti ń lọ nípa àwọn gbajúmọ̀ àti gbajúgbajà wa. Òun náà ni ènìyàn tún ṣe ṣàkíyèsí wípé Kamo State ó mọ̀ ṣẹ̀ṣẹ̀ ṣe ọjọ́ ìbí rẹ̀ ìyẹn lánàá òde yìí ni o, bó ṣe wá jẹ́ wípé
ó ṣe ọjọ́ ìbí rẹ̀ lánàá òde yìí. Wọ́n ní tó bá jẹ́ pé tẹ́lẹ̀ ni níṣe ni Fúnkẹ́ Akíndélé níṣe ni yóò ti bọ́ síbi abala àríwísí tí ó sì ti kí i tí Kàmọ́ State tí ó gbé e sórí ẹ̀rọ ayélujára lánàá. Òun náà ni àwọn ènìyàn ò bá rí Làfúnkẹ́ o kó kí Kàmọ́ State tí ó sì jẹ́ wípé tẹ́lẹ̀ tó bá ti rí bẹ́ẹ̀ yẹn níṣe ni yóò fi ní àti tọ̀yàyà tí ó fi ọ̀rá kí i tí ó kọ síbi abala àríwísí tí Kàmọ́ State náà sì mọ sọ pé tọ̀ ìyá mi o. Àwọn ènìyàn bá ní tọ̀ àmọ́ rí kọ́mẹ́ǹtì ìyá mi o, àjẹ́ wípé kan ti ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì ni tó fi jẹ́ wípé Fúnkẹ́ Akíndélé kò tiẹ̀ ṣe bí ẹni wípé ń rí Kàmọ́ State rárá, kò tiẹ̀ fi síbi abala comment section láti kí Kàmọ́ State. Tọ́ àwọn ènìyàn sì bẹ̀rẹ̀ sí ní sọ pé tọ́ àjẹ́ wípé aáwọ̀ kan ti wà láàrin àwọn méjèèjì ni wípé tí ò bá tiẹ̀ wá kí tí ò bá tiẹ̀ gbé sórí ẹ̀rọ ayélujára pé ó tiẹ̀ yẹ kó tiẹ̀ ṣe short video kékeré tí ò tiẹ̀ ju bí ìṣẹ́jú mélòó lọ kó fi kí Kàmọ́ State, ṣùgbọ́n tọ̀ Fúnkẹ́ Akíndélé kò ṣe bẹ́ẹ̀ wípé àjẹ́ pé lóòótọ́ àti lódodo níṣe ni aáwọ̀ ti bẹ́ sílẹ̀ láàrin àwọn méjèèjì. Tọ́ lẹ́yìn náà ni ohun tó ṣẹlẹ̀ láàrin Fúnkẹ́ Akíndélé àti Kàmọ́ State òun náà la ní ká mú wá sí etí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ wa. Orí ẹ̀rọ ayélujára ó mà ti gbóná báyìí o, kódà níṣe ló ń gbóná jẹjẹ báyìí bí bàbá Ìjẹ̀ṣà ti gbé sórí ìkànnì rẹ̀ àná òde yìí o wípé Ọlọ́run yọ̀ǹda ọmọkùnrin làǹtìlanti fún wọn. Òun náà ni àwọn ènìyàn bá bẹ̀rẹ̀ sí ní sọ ọ́ lórí ìkànnì rẹ̀ lábala àríwísí wípé tọ́ bó ló ti jẹ́ o. Bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní béèrè o tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ pé tọ́ kò tíì pé oṣù mẹ́sàn-án tó jáde kúrò ní ẹ̀wọ̀n wípé bó ló ṣe wá jẹ́ gan-an. Ẹ jẹ́ ń sáré tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ náà fún yín bó ti ń lọ lọ́wọ́lọ́wọ́. Ṣàdédé náà la rí bàbá Ìjẹ̀ṣà tó jẹ́ ọ̀kan lára àwọn òṣèré orí ìtàgé tó sì jẹ́ ọ̀kan lára àwọn èèyàn jàǹkànjàǹkàn táwọn ènìyàn tiẹ̀ mọ̀ dáadáa bí ẹni mọ̀ owó. Òun náà ló mọ̀ gbé sórí ìkànnì rẹ̀ lánàá òde yìí o wípé níṣe ni Ọlọ́run yọ̀ǹda ọmọkùnrin làǹtìlanti fún òun àti ìyàwó òun o. Òun náà ni àwọn ènìyàn bá bẹ̀rẹ̀ sí ní sọ ọ́ lọ́tùn lósì o tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní lọ síbi abala àríwísí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní da ìbéèrè bo bàbá Ìjẹ̀ṣà o. Bó ló ti jẹ́ o pé kí bàbá Ìjẹ̀ṣà kó lọ ṣe àyẹ̀wò dáadáa o pé ta ló lọ́mọ. Àṣebáwọn Yorùbá máa ń sọ pé ká bóníre yọ̀ ni àwọn eléyìí ò tiẹ̀ ṣe bẹ́ẹ̀ o. Níṣe ni wọ́n dáàbò bàbá Ìjẹ̀ṣà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ìbéèrè béèrè ọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní béèrè lọ́tùn lósì, bẹ̀rẹ̀ sí ní dáàbò bàbá Ìjẹ̀ṣà gbàsgbòs. Kódà wọ́n tiẹ̀ tún wí pé ṣebí oṣù mẹ́sàn-án òun náà ni ọmọ máa ń lò nínú aláboyún wípé bó ló ṣe wá jẹ́. Kódà wọn tiẹ̀ tún wò pé ó ṣẹ̀ṣẹ̀ yọ ayọ̀ ọmọ náà ni. Bẹ́ẹ̀ bá sì gbàgbé wípé ó ṣẹ̀ṣẹ̀ jáde náà lẹ́wọ̀n ni. Tọ́ eléyìí náà ni àwọn ènìyàn sọ nípa bàbá Ìjẹ̀ṣà. Òun náà na ní ká mú wá sétí gbọ́ ẹ̀yin olólùfẹ́ wa nílé. Tọ́ a ò ní rí jù báyìí lọ lónìí o.